اللهم صل على سيدنا محمد الفاتح الغلك والخاتم سبقنا سر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم محمد رسول الله صلى الله عليه وسلم. جمعة وجودا هيبة جلالا وأبصرت من دا باجة وجمالا جمالك انظر هيبة ومحبة فأنت أتم المرسلين كمالا محمد وكلهم هذا المقام ولي الله وما كالإمام الياسمي صلى محمد رسول الله عليه وسلم. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله. وجمع ربنا كندو جمع يو افتح لنا رموز وأبلنا مفتاح الكنوز وارنا كايك وعلمنا دقايق وانصرنا بالفتح رباني والنور صمداني النبي محمد وهب لنا من حضرة المحمدية قوة وجذبة يواصلنا إليها وقوينا بأدلة رجالية جلالية دافوية في كل حال من آل يا سيد الورى محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله. طريق صاري ما صلى الجواني وهتدي ذكر اليغاني لا إله إلا الله. وارمي بالبيد زاني لا إله إلا الله. ونسلا وزمات مدينة لا إله إلا الله. بسم الله بسم الله أشكر المريد
وأرتجي بفضله المزيد سألته أن يطيف الحديدا من جودي ما أجاز الحديدا النبي محمد رسول má jẹ́ ó pariwo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ijó àgbà o. Mọ́láyà النبي yá khayra al-bariyat khayra ma bihi yutada aw yutada. بهجة الزمان أتيت لنا يا رحمة الله إشافيا لكل البرايا مفردا ملجأ طبعا لا إله إلا الله أتوتي دي بيشوا àwọn olólùfẹ́ ànábì muhammadu sallallahu alayhi wa sallam. bá a ṣe máa wá lọ́dọọdún àwọn olólùfẹ́ muhammadu lódodo raisu zakiri náà o nínú ọkọ̀ oríire ọkọ̀ ọ̀la alẹ́ wọ́n sàlẹ̀. Tàti máa ń jèrè ìfẹ́ ànábì wa muhammadu ládùn yìí ọlọ́run àtúndé o afẹ́fi muhammadu gbóore afẹ́fi muhammad sakaso tọ́ba rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ máa wí gbólóhùn tọ́lọ́hùn yọ́nú sí tó fẹ́ràn jù láti máa gbọ́ tọ́lọ́hún ọba yọ́nú sí tó fẹ́ràn jù láti máa gbọ́ o kalimatu sàádà o kalimatu musharrafa ó ní la ilaha illallah o. La ilaha illallah. ìwọ má gbé e mọ́ jọra ilẹ̀ ìwọ má lo gbòǹgbò. Jẹ́ kí wọ́n máa pa àti bẹ̀rẹ̀ jẹ́ kọ́lọ̀ wọn máa pa tó ti dé àwọn olólùfẹ́ muhammadu sallallahu alayhi wa sallam. olólùfẹ́ ọlọ́run lódodo olólùfẹ́ ànábì lódodo jọ̀wọ́ bá wí sókè pé o la ilaha illallah o. Solatuz Zatiyah Kutuba 2022. La ilaha illallah. Ṣẹ́rí téèyàn bá wa wí gbọ́dọ̀ tá a wí téèyàn bá wa wí. Tó tún wá mì sọ̀lọ́ lọ́rùn. Súnmọ́ bí láì orin rẹ̀ á sì máa mì fún. Ọlá yóò máa mì fún. Àgbéga yóò máa mì fún. Nítorí ìfẹ́ Muhammadu tó bá lè bá mi wí tó tún bá mi mì sí Muhammadu tọ́ra ìdùnnú àmọ́ mi fún wa ni oore yóò máa mi fún wa ni sọ wípé la ilaha illallah o. La ilaha illallah. Sọ́ọ̀rì máa wọ́n sọ lálùgàwá ni o. واعتدل ذكر الغاني أنا بيو ورمي بيل بدي غزاني
ní sálà wọ́n fẹ́ máa tó Mádínà ni o. La ilaha illallah. Wal-mala'i wal-magani o. La ilaha illallah. Allah Allah o. Allah Allah. Allah Allah oh. Allah Allah oh. Khairul ghala iki kulli gimi Muhammadu Rasulullah Anabi oh. Allah Allah. Allah Allah. Khairul ghala iki kulli gimi Muhammadu. Ẹ bá nàró fún Ànábì wa Muhammadu o. Bàbá wa AL-HUDA ti wọlé. Allah Allah o. Allah Allah. Allah Allah o. Allah Allah. Khairul ghala iki kulli gimi o. Muhammadu Rasulullah Anabi o. Allah Allah. Ahlan wa sahlan. Muhammadu Muhammadu Oya alifu alifu salade Oya alifu alifu salade Alifu alifu salame Allah Rasulil Amini Muhammadu Rasulullah Oh Alifu alifu salati. Alifu alifu salame Allah Rasulil Amini Muhammadu Rasulullah. Ijo, 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 alifu, alifu salate, alifu, alifu salame, Allah Rasulil Amini, Muhammadu Rasul, Ariwoda, alifu, alifu salati. Eva. Alifu alifu salami. Allah Rasulullah amini. Muhammadu Rasulullah. alifu, alifu salate, alifu, alifu salame, million, million salate, atiku ni alifu, million lawa bi. Oh, million, million salate, million, million salame. Allah Rasulil Amini, Muhammadu Rasulullah. Alifu, alifu salate, alifu, alifu salame. Allah Rasulil Amini, Muhammadu Rasulullah. Uwa mukaru libaraya o. Anabi Muhammadu, Anabi Muhammadu, Anabi Muhammadu, Anabi Muhammadu, Anabi Muhammadu. Uwa mukaru libaraya. Kabla takiwinu giyani, baroza adara titoa. Kabla takiwinu limakani, wala ugumuru tawilo. Kabla takidiri zamani. Oya alifu alifu salati. Ijo, 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 ijo. Ala Rasulillah amini. Muhammadu Rasulullah. Alifu, alifu salate. Anabi Muhammadu, Anabi Muhammadu, Anabi Muhammadu. Oh, wana umuru tawilo. Kabla takidiri zamani. Wawa akili wazarame. Wawa dini wajinani. Wawa adi wawa kaze. Wamini wawa. Oya, alifu, alifu salati. Hey. Alifu alifu salami. Haba. Allah Rasulullah amini. Muhammadu Rasulullah. Bisi batizati aka. Oh, ìyá mi ló ṣẹ̀ mí lọ́wọ́. Màmí ló ṣẹ̀ mí lọ́wọ́ lọ́dún yìí. Allah. Bisi batizati aka. Bisi batalẹ̀ ìdásílẹ̀ ìsáni. Wàhálà òmùrú táwọn èlò. Kábílà takí dírí sàmánì. Wọ́n wá gé wá sàrọ̀ mi. Wọ́n wá dìní wá jìnnà. Ọ̀yá o. Alifu alifu salati. Alifu alifu salami. Allah Rasulullah. amini. Muhammadu Rasulullah. Anabi Muhammadu Rasulullah. Muhammadu, Muhammadu. Lastu asa kaidu gada. Onisalla. Lastu asa kaidu gada. Iwala jawra
zamani famakani fi zamani wa zamani fil makani wa salatu wa salamu fi tasarrufi al-awani. Oya alifu alifu salati. nabi Muhammadu Alifu salati. anabi Muhammadu. Muhammadu Rasulullah. Wọ́n ní wákàfọ́ ní Táyìbà. Wákàfọ́ ní Táyìbà. Láwọn bá ní Màmọ́lá ní. Wákàfọ́ ní Táyìbà. Láwọn bá ní Màmọ́lá ní. Wákàfọ́ ní Táyìbà. Láwọn bá ní Màmọ́lá ní. Lásìkò àṣà kẹ́hìndó àdá. Ìwọlọ́jọ́ wúrà zamani. Wàsálàtò wàsálàmù. Tasarrufi al-awani. Oya alifu alifu salati. Alifu alifu salati. Ala Rasulillah. Muhammadu Rasulullah. Alayhi salatullahi thumma salamuhu. Alayhi salatullahi thumma salamuhu. Alayhi salatullahi thumma salamuhu. Alayhi salatullahi thumma salamuhu. Salata turakina ila dhikri wal hubi. Alayhi salatullahi thumma Oda allahumma salli ala muhammadin. Allahumma salli ala muhammadin. Téèyàn bá sàṣàlátù àfúrásì tó o bá ilẹ̀ sàṣàlátù àfúrásì o. 2022. Eva Allahumma salli ala muhammadin. Allahumma salli ala muhammadin. O lè pariwo ànábì Muhammadu. Oh, hey. Allahumma 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 salli ala muhammadin. Allahumma salli ala muhammadin. Oya Rabbi salli man nafali kulli adira. Ànábì Muhammadu. Ànábì Muhammadu. Ànábì Muhammadu. Allahumma salli ala muhammadin. Allahumma salli ala muhammadin. Sọ wípé la ilaha illallah, la ilaha illallah, la. La ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, la. La ilaha illallah, la ilaha illallah. Tó sọ pé sallallahu alayka ya Rasulallah. Sayyidina Muhammadu. Sallallahu. Ẹ sàṣàlátù fún ànábì kínú ọlọ́wọ́ dùn sí wa. Sallallahu. Ọwọ́ ìjọ nawọ́ sàn nábì báyìí. Nawọ́ sàn nábì. Mo ní sallallahu. Sallallahu alayka ya Rasulallah. Ànábì Muhammadu. Imamu li muttaqina sayyidi sadati. Ànábì imamu muttaqina sayyidu sadati. Ànábì imamu faizina sayyidu sadati. Ànábì imamu muttaqina sayyidu sadati. Ya Rasulallah. Ànábì Muhammadu. Rasulallah. Ànábì Muhammadu. Allah. Ànábì Rasulallah. Ànábì Rasulallah. Ànábì Muhammadu. Kásìmùlẹ̀kọ. Rasulallah. 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 Ànábì. Rasulallah. Ànábì. Rasulallah. 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 Oya ya Habiballah. Rasulallah. Kásìmùlẹ̀kọ.
muhammadin Allah nabi muhammadin la ilaha illallah la ilaha illallah La ilaha illallah, la ilaha illallah. la ilaha illallah la ilaha illallah Allah La ilaha illallah, la ilaha illallah. Anabi kama ramadari kibisi ya kinabina sallallahu alaihi wasallam Anabi sallallahu alaihi wasallam kinu Ọlọ́run dùn eba kama ramadari kibisi ya kinabina La ilaha illallah. sabai Allahu wahidul qahhar Allahu wahidul qahhar. 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 ọyẹ ẹjẹ adé orúkọ méjì papọ̀ ká lè kí n tó gbé gbòǹgbò sílẹ̀ bórúkọ yẹn ṣe papọ̀ tọ́lọ̀ ń wí fún wa lẹ́nu sọ pé láhìlá àhìlàlá yá muhammadu rasulullah àlá láhìlá àhìlàlá muhammadu rasulullah. bọ́lá ń ṣe wí lé wa lẹ́nu nù ni anabi ló ń celebrate jẹ́ kó rẹ̀ ogún kẹ̀kínú ọlọ́run yọ sí ọ. mo ní láhìlá àhìlàlá muhammadu rasulullah. la ilaha illallah muhammadun rasulullah Introduction. La ilaha illallah, la ilaha illallah, Zatiyah, Mikiyani AHMAD, Rabbul Manzili, Bili Pada Ajiwada, la ilaha illallah, Muhammadur Rasulullah. la ilaha illallah muhammadun rasulullah Muhammadur Rasulullah. Muhammadur Rasulullah. Wà bẹ́ẹ̀ kọ́ wà bẹ́ẹ̀. Anabi Muhammadu Rasulullah. Muhammadur Rasulullah. Bẹ́ẹ̀ bá dárúkọ Anabi tínú rẹ̀ bá tún wá dùn. Yọ̀mọ̀rọ̀ rẹ̀ dùnú ni. Ọ̀pọ̀ lẹ́nu bàbá wa Al-HUDA. Ẹ Yorùbá Anabi kínú mi ó dùn. Muhammadu Rasulullah. Muhammadur Rasulullah. Onísàlá Muhammadu Rasulullah. Muhammadur Rasulullah. Muhammadu Rasulullah. Muhammadur Rasulullah. Ya Muhammadu Rasulullah. La ilaha illallah muhammadun rasulullah La ilaha illallah, 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 illallah. Anabi Muhammadu. La ilaha illallah, Muhammadu Rasulullah. La ilaha muhammadun rasulullah Muhammadu Rasulullah. Muhammadur Rasulullah. Muhammadu Rasulullah. Muhammadur Rasulullah. Ariwo Muhammadu Rasulullah. Muhammadur Rasulullah. Onísẹ́lá Muhammadu lọ̀gá tiwa. Muhammadur Rasulullah. Muhammadu nífẹ̀ẹ́ tiwa. Muhammadur Rasulullah. Muhammadu nìdùnnú tiwa. Muhammadur Rasulullah. Ya Muhammadu Rasulullah. la ilaha illallah muhammadun rasulullah Aya láyìnlá 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 láyìnlá. Anabi Muhammad Rasulullah. Láyìnlá láyìnlá. Anabi Muhammad Rasulullah. Ó lè jíjọ́ fún Anabi Muhammadu. Gbogbo rẹ̀ á máa jáde yẹn. Láyìnlá ìlàlá. Anabi Muhammad Rasulullah. Láyìnlá ìlàlá. Anabi Muhammad Rasulullah. Láyìnlá ìlàlá. Láyìnlá ìlàlá. Anabi Muhammad Rasulullah. Ọ̀yá o. Láyìnlá ìlàlá. Ànábì Muhammad Rasulullah. Láyìnlá ẹ̀ka tó kù náà lélẹ́yìn
illallah anabi muhammad rasulullah ọ̀yà la ilaha illallah anabi muhammad rasulullah anabi muhammad rasulullah anabi muhammad rasulullah anabi muhammad rasulullah kashiful ghumma rasulullah saibu burhani rasulullah habibullah rasulullah 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 akiyullah rasulullah anabi muhammad rasulullah. sallallahu alayhi wa sallam. ẹ ṣeun ṣẹ́rí nígbà tí mo ń sọ̀rọ̀ àrò ìsìlẹ̀ kan ẹlòmíràn rò pé mo ń bùkún ni tá a bá fi dátà àwọn ìyá yìí wọ́n fẹ́ lè ní ẹ jẹ́ ká máa ṣe léyìí lọ tẹ́ ẹ bá gbádùn ẹ ní sallallahu alayhi wa sallam ẹ ti mọ̀ pé ní tí AHMAD mọ́ bàbá al-MUKTAR nìyẹn ẹ ní sallallahu alayhi wa sallam ar-ra'is haqqan wa sidqan inna ar-ra'isa la ra'isu zakirin. tábà nínú àwọn aládìkiri ti gbà yìí èmi ò sọ àwọn tí ń kọrin o tó gbé ìyàtọ̀ wà láàrin orin àti àdìkiri so àwọn ẹlòmíì máa mix ẹ̀ papọ̀ tá a bá ń sọ̀rọ̀ pé kéèyàn ṣe dìkiri ká sì mú yẹn dọ́dọ̀ Ọlọ́run number one ni ar-ra'is ẹ̀ mọ̀ tún máa ar-ra'is olórí náà ń pè ní ar-ra'is Ọlọ́run tó ti fi ń ṣe olórí Ọlọ́run má jẹ́ wá sẹ́yìn náà láéláé ẹ ṣe àmì fún wọn lẹ́ẹ̀kan náà à ń kí kalẹ̀ bàbá wa bàbá àlùbáríkà bàbá olóríire sẹ́tìmẹ́ntì mo fẹ́ dákọ ni ẹni ṣéwù ṣẹ̀mọ̀ oríire náà máa ń ní àwọn tí Ọlọ́run máa ń dá mọ́ gbogbo wa táwọn ń bí lóríire o àmọ́ bí mo ti dákọ pé mo kí àlùbáríkà bàbá olórí mo kí kalẹ̀ bàbá olóríire gbogbo àwọn jàmáà ti mẹ́ni tí mo rìfẹ́ sí bàbá wa wa khairukum istisnaitu afa wa kan ní mo sọ yín ni ẹ má jà tún wọbẹ̀ ńlọmọ́ bàbá tí Ọlọ́run dá pé ayé tí ọ̀ ń lọ yìí ọ̀ ń lọ sóríire ni gbogbo ìgbà ni bàbá wa máa ń sọ ṣe rí èmi bàbá sọ̀rọ̀ kan nígbà tá à ń ṣe bírídà dé wọ́n lẹ́ni tí yóò bá yí orí Imam Àríṣekọ́lá yóò múra kò sí tó fà ní wípé tẹ́ ẹ bá bá àwọn ẹni Ọlọ́run rìn tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ tí ń bá ń ṣe ẹ ti tètè mọ tàtàrà rẹ̀ rí náà pé lásán kọ́ la Abubakar gbà fún ànábì níjọ́ tá ànábì ti Isra wal Miraj dé Abubakar àti ànábì ni wọ́n jọ túká lálẹ́ ó wá dàárọ̀ ànábì ló ń lọ sí sánmà òun lọ Baitul Maqdis bó ṣe jìnnà tó wọ́n wá ń bi Abubakar pé ọgbọ́n ń tọrọ rẹ wí ni ó ní bẹ́ẹ̀ ni ó ní mo gbà á torí pé ó ń sọ̀rọ̀ sánmà fún mi mo sì mú rí pé ń rí bẹ́ẹ̀ tó bá sọ pé òun lọ sánmà òun dé á jẹ́ pé bẹ́ẹ̀ ló ti rí bàbá yìí ti sọ àwọn ọ̀rọ̀ tó já sí pé wọ́n máa fi rinlẹ̀ pé báyìí ó máa ṣẹlẹ̀ tó sì ń ṣẹlẹ̀ Ọlọ́run tí ó dá bàbá bẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan kẹ́ tó dé pé ka annaka qad kulikta kama tasha ó dàbí pé Ọlọ́run pè yín jòkó ni ó wá ní kí lẹ fẹ́ ẹ wá ní báyìí ẹ fẹ́ kọ́lọ́run ó ṣe yín Ọlọ́run sì ṣe yín bẹ́ẹ̀ ọba tó gbé yín kalẹ̀ lórí tí ò ṣe yín ní àfa ìlú lásán ìlú tẹ́ ti jáde ó ṣe yín ní ìwúlò fún Nàìjíríà tá a bá tún wá jáde kó nu Nàìjíríà Ọlọ́run ní kẹ́ máa wúlò internationally Ọlọ́run má kúrú ẹ̀mí yín bàbá ẹ ṣe àmì fún wọn ẹ já fi salatu muktari ẹyọ kan ká fi wẹ́kọ̀mù ìjókòó bàbá mi al-Muktar allahumma salli wa sallim ala sayyidina muhammadin salatan tuhabibu biha ilayya al-ibadata wal hasanati wa tunaki biha Ọlọ́run
قلبي من جميع الظلمات وترحمني بها في الحياة وفي الممات يا رب العالمين محمد رسول الله. ibi tí à ń lọ ò jìnnà, ibi tá a fẹ́ yà ní ó pọ̀. Lónìí yìí officially program tí à ń ṣe ó ní khutba Zatiyah. When we talk about Zatiyah kò ń ṣe àjòjì létí gbogbo ẹni tó bá jẹ́ bona fide member AL-HUDA àti muhammad ROSULULLAH. Bẹ́ẹ̀ tí yòǹbó ànábì ẹ̀ ní kájúkú. Programu eléyìí ní ẹlẹ́ẹ̀kẹta ní ọdún yìí, ọdún 2022, tí ó sì kẹta èyí tá a ti ń bá bọ̀ láti jẹta. A bẹ̀rẹ̀ pẹ̀lú conference lánàá ṣe àìlálà, òní yìí òun là ń ṣe Zatiyah. Tábà ní Zatiyah báwo ló ṣe bẹ̀rẹ̀? Ibi tá ń lọ nìyẹn. Òun ni wípé ẹ má jẹ́ kó yà yín lẹ́nu, níjọ́ tá a kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ètò wa a bẹ̀rẹ̀ pẹ̀lú conference o. Níjọ́ tá a máa bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ pẹ̀lú àìlálà. A ti ń ṣe àìlálà tipẹ́, as far back as years uncountable to me. Let me put it like that. Torí pé tá a bá ń sọ̀rọ̀ nípa àìlálà, bàbá tó bí àwọn Maulana SHEIKH AHMAD AL-MUKTAR, in memory of Maulana Sama'atu Sheikh Al-Hajj Ibrahim BUKHARI Al-MUKTAR, ẹni radiyallahu ta'ala anhu. Torí bàbá náà Al-MUKTAR làwọn náà. Tí a bá wo ìgbésí ayé bàbá tó bí bàbá wa Al-MUKTAR, Muktar ni wọ́n. Bàbá náà dá púpọ̀. Tí a bá ní ká organize day wọn, inshallah rahman, bóyá Ọlọ́run ó padà ṣe, tí a tún máa fi ọjọ́ kan kún pé Sheikh Ibrahim Day. Yóò dá bẹ́ẹ̀ púpọ̀. Tí a bá fẹ́ inshallah a ṣe yìí ni. Torí pé bàbá yẹn ẹni téèyàn máa ń rántí láíláí ni. Tí n bá ń sọ̀rọ̀ mi fẹ́ kí àròyé mi pọ̀. Tá bá ń sọ̀rọ̀ nípa àìlálà, bàbá wa Sheikh Ibrahim wọ́n mọ̀ nípa ká jókòó ká kó àwọn alásàlátù jọ ká máa wá ṣe bá a ti máa ṣe nì. Bàbá yìí ṣe bẹ́ẹ̀. Kí làwọn máa ṣe? Àfikiri, àwọn àtẹ̀sáwùf, àwọn tí Ọlọ́run yé. Tẹ́ ẹ bá jókòó ti bàbá ẹ lè lo ìṣẹ́jú méjì mẹ́ta tẹ́ ẹ ti máa gbọ́rọ̀ nípa Ọlọ́run lẹ́nu wọn. Yòǹbó ànábì dáadáa. Bàbá wa ń bá bọ̀ bẹ́ẹ̀ lọ́nà tí àfikiri tọ́lọ̀ ń fi hàn wọ́n. Òun la ṣe lánàá yẹn. Tẹ́lómi bá ní ṣáǹṣe kíni zawiya yìí ṣe ń tà máa ṣe tà máa kámẹ́rà. Èyí táwa ń ṣe yìí táwọn jàmáà wa ló jẹ́ ká máa ṣe ní online, wọ́n ń view wa. Kẹ́lómi máa retí pé kásẹ̀ máa ṣe kámẹ́rà ká máa visualize kíni àìlálà tá à ń ṣe níjọ́ jímọ̀jímọ̀ a lè ṣe yẹn. So à ń ṣe ìta ń ṣe ni ibi tí wọ́n bí wa sí ni. Oúnjẹ tí wọ́n fi nù wá ni omi tán fún wa mu ni. Màmá wa ni wọ́n wà ń kalẹ̀. Àwọn náà lè jẹ́rìí sí ìyá àlùbáríkà, ìyá olóríire. Màmá Ọlọ́run má jẹ́ kánjú kú láíláí. Ẹ ṣe àmì fún màmá. Ìdùnnú ni wọ́n pọ̀ oúnjẹ àgbà, ìdùnnú náà ń rí yìí. Ọlọ́run jẹ́ rí kalẹ̀. Ọmọ ò tí ì dàgbà o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tí n bá wo èjì wọn. Ó dà pé màmá ṣe fẹ́ mọ 40 lọ ní báyìí. Yòǹbó ànábì dáadáa sallallahu alayhi wa sallam. Àbí báwo ni Imam Kubra kún? Imam Kubra kún ní 17 ni. Pé wọn àti ẹ̀ tí ì súnmọ́ bẹ́yẹn rárá. Ọlọ́run jẹ́ kí á rí màmá wa pẹ́. So kí ni mo máa ń bábọ̀ ni pé níjọ́ tí Ọlọ́run fẹ́ yọ̀ǹda kí AL-HUDA AL-MUKTARIYA International Prayer Mission tí a fẹ́ convey programu tí yóò di ńlá ńlá mọ́ wa lọ́wọ́ yìí, bàbá yìí lọ́lọ́run fi rán. Kí sì ni ta fẹ́ ṣe? Mọ́lìdì la dá síwájú. That was 2012. Ní ọdún 2012 mo rántí pé 2011 lèmi jáde lè kéwú. Ọdún kejì tí mo jáde lè kéwú ni bàbá ní Ọlọ́run ní káwọn ó yọ̀ǹda nǹkan kan fáwọn ká máa ṣe. Wọ́n á pe àwọn shakhsiyat, wọ́n pe àwọn personalities kọ̀ọ̀kan. Nínú wọn ni alájà wa Tamasi Amira General, alájà wa Fuja wọ́n wà ń bẹ̀, alájì wa Abdul Fattah Ogungbele wọ́n wà ń bẹ̀,
àtàwọn kọ̀ọ̀kan alájà wa Mariam Akẹ́jù àwọn náà wà ń bẹ̀. ayakumullah ó dà bàbá ẹ jẹ́ mọ́ mu wá báyìí yìí tó bá yẹ kí ẹ tún ṣe sẹ́mu pé tàríkì ni ọlọ́run sì ní ká mọ tàríkù ha jura wa lọ àmọ́ yìí tó sásí mi lójú pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé bàbá mò ń sọ̀rọ̀ nípa mólìd ni mi sọ̀rọ̀ nípa bí nígbà tá a fẹ́ ṣe mólìd bàbá ní nínú ìjẹ́wèrè ni a ti bẹ̀rẹ̀ kíní ọ̀hún jọ́nà lọ́hùn bàbá ní àmọ́ tá a bá máa ṣe ó yẹ ká ní ta máa present fún Ànábì Muhammad ibi tí mò ń tájẹ̀tì ní Zatiyah wa ibẹ̀ ni mò ń tájẹ̀tì bàbá pè wọ́n ní a ṣe Zatiyah 10 million àbí 1 million la fi bẹ̀rẹ̀ wọ́n la máa ṣe 1 million Solatuz Zatiyah nígbà náà akéré tá bá pé 1 million Solatuz Zatiyah lọ́dún yẹn ó ga lẹ́mìí àwọn tá fẹ́ ṣe pé kò ń ṣe téèyàn lélẹ̀ èèyàn fẹ́ ṣe lọ́jọ́ kan àbọ̀sẹ̀ kan àwa bu àìmọye ọjọ́ fún bẹ́ẹ̀ àwa ń ṣe lọ àparí ẹ̀ nígbà tó yá nínú àwọn èèmọ̀ tí mo rí nínú Zatiyah ni wípé a ní ṣe lọ́dún kan káwá la fẹ́ ṣe milad àfi kó já sí pé àwọn tá a bá invite wọ́n máa di member ẹ gbọ́dọ̀ tóbi wọ́n á ní eléyìí tẹ̀ ń ṣe yìí ó kọjá ntẹ́yìn nìkan lè mọ ẹ bá ń parí ẹ̀ ni tẹ́ lè mọ dájẹ́ àwa ń ṣe ńgbà tó yá ó sún ó di 10 million nígbà tó yá ó di 20 million ó tún yá ó di 50 nígbà tó yá ó di 53 nígbà tó yá ó ń sún tábà ní kí ni ta tí ó bí ọjọ́ tòní yìí ní tí mo ń ṣàlàyé yìí ni bàbá ní nígbà tó ti gbà ń pọ̀ sí bàbá ní ká sọ ọ́ di 100 abo 100 ajẹ́ tán nígbà tó yá ó di 200 million léyìí tá a tẹ̀ parí ní ọdún tòní yóò ń bọ̀ ànábì dáadáa bàbá wa AL-MUKTAR láàrin bẹ́ẹ̀ pa àwọn ń bá mi ṣẹ̀yẹn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn atẹ́gùn ló ń fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀jì ló ń jà nínú àwọn tó já sí pé wọn àrínà ibi tá à ń lọ tọ́rọ̀ náà bá ti fẹ́ ṣẹlẹ̀ bàbá tún pa àwọn èèyàn jòkó pé mo mọ ibi tí mo ń lọ mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan bàbá ní mo ní bàbá máa ní tí ẹ bá kún iṣẹ́ yìí Ọlọ́run máa kún tẹ́ ẹ bá wá lẹ́ẹ̀ ní kún Ọlọ́run máa kún chairman àbí báwo ni Ọlọ́run wá ń kún láti ọdún náà tó fi dé ibi tó dé lónìí ìyẹn AL-HUDA ni mò ń ṣàlàyé ìgbà tó wá di ọdún 2018 ṣé mo gbà bàbá akramakumullah bàbá àwọn challenges kan máa ń ṣẹlẹ̀ tó bá di pé oṣù Rabiul Awwal ń bọ̀ ìgbà yẹn lè máa rí àwọn kan tí wọ́n níṣẹ́ ojú wọn fọ́ wọn rí Ànábì Muhammad àwọn tán bá tún wá rí wọn á tún wá lọ dá wọn lọ́nà pé èyí tẹ̀ ń ṣe yìí ó ti pọ̀ jù lórí kíni báyìí kọ́ ló yẹ ká ṣe máa ṣe ẹni tẹ́ ń sọ pé ń celebrate kò celebrate ara ẹ̀ bẹ́ẹ̀ kíni yẹn wá intoxicate bàbá pé báwo làwọn mùsùlùmí ṣe rí báyìí. bí àwọn tó fẹ́ pọ́nlé àtúnṣọ pé ká má pọ́nlé wọ́n sì ní bí onígbà bá ti pé gbà rẹ̀ ó ní wọ́n máa bá pé bàbá wò pé àwọn èèyàn wọn treat Ànábì with utmost respect bàbá rẹ̀ tó bó ṣe yẹ kó rí bàbá wa ní àwọn fẹ́ wọ live Imam kúbáyà kún lọ́dún náà lọ́hùn àwọn wò pé kí ni bàbá yìí tó fẹ́ máa ṣe yìí ṣe rí èmi àti Imam ó tiẹ̀ tó Imam kúbáyà kún ẹ̀yin náà mọ̀ Imam dáadáa tó bá di pé àwọn kankan fẹ́ máa ṣẹlẹ̀ táwọn ò bá ti rí break light níbi kíní yẹn tán bá bá bàbá ìgbà bàbá ìwò tún lélẹ̀ yìí ọ̀hún ẹ̀ ṣàfimílẹ̀ ní mọ́ra tí ń jọ́ta máa bẹ̀rẹ̀ nínú Faro Ọjọ́ra ní James Obasin bàbá nìkan náà dá ṣe torí pé àmọ́ kí ni tán fẹ́ ṣe àwọn lajánẹ́sì àwọn larọ́wàsí àwọn náà tún ní oníwàsí níjọ́ yẹn bàbá ni mo fẹ́ mọ̀ ṣàlàyé Ànábì fáyé wọ́n wá táìtù kìíní yẹn ní Muhammad ROSULULLAH ẹ jẹ́ n fi bẹ̀yẹn wọlé nínú àwọn kan náà àwọn jàmáà wa wọ́n máa ń get confused pé what is the difference between AL-HUDA and Muhammad ROSULULLAH kò ń ṣe pé a segregate ẹ̀ bó ṣe ń bọ̀ ni pé AL-HUDA ni mo ṣàlàyé lẹ́nu bá a ti ń bẹ̀rẹ̀ yẹn nígbà tí Muhammad ROSULULLAH fẹ́ wọlé àníyàn bàbá ni mò ń sọ yìí wọ́n fẹ́ ṣàlàyé fáyé ni pé
báwo la nábì ti rí báwo la ti bí irú èèyàn wo ló jẹ́ bàbá wa ń ṣàlàyé ẹ̀ àwọn jàmáà wa ń wọlé lẹ́yọ kọ̀ọ̀kan ní méjì mo rántí pé nígbà kan ó tó gbà kan tó já sí pé tá a bá ti ń ṣàlàyé kinní yẹn lọ ọ̀rọ̀ yẹn wà very important to the extent that bàbá ń wá viewers Imam Kuba Kuma ní ẹ máa share rẹ̀ tá a bá ti wá ní ká máa share rẹ̀ àwọn ọmọ wa tájẹ́ pé a fẹ́ wọ 100 tipátipá la máa fi rí 90 níjọ́ tá a máa wọ 100 a celebrate ẹ̀ńjọ́ yẹn port alaja àbíbò ni níjọ́ yẹn ó dàbí pé a achieve nǹkan ńlá kan tẹ́nìkan ò ṣe rí tó èyí tó di bàbá àlàrí tó di tí ayé ń ṣí ẹ̀ káàkiri tẹ́ máa rí thousands of people bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn bàbá wa ṣàlàyé ìgbà tí bàbá ṣàlàyé ànábì tó di pé ó dùn mọ́ àwọn jàmáà tí wọ́n ń gbọ́ 3 months ni bàbá bù pé àwọn fẹ́ fi ṣe explanation kìíní yẹn but in táwọn èèyàn rí ń bẹ̀ ó ti ju pé kó stop lọ làwọn rí àwọn jàmáà pé tá a bá ti ṣe míládì tán ẹ má stop kìíní yìí ẹ jẹ́ ká fọ́ọ̀mù platform tá a máa name ẹ̀ ní Muhammad Rasulullah Global Family àwọn tí wọ́n ń wò wá tí wọ́n mọ bàbá al-MUKTAR tẹ́lẹ̀ nígbà tí wọ́n wà ní AL-HUDA tá à ń jórúkọ yẹn àwọn ni wọ́n ń jẹ́ Muhammad Rasulullah Global Family ẹni tó bá ń bi wá pé báwo ló ṣe jẹ́ nígbà tí ànábì kú Mẹ́kà ṣé àmọ́ páwọn kan ni wọ́n gbà ní Madina ànábì sọ àwọn ará Mẹ́kà ní al-Muhajirun àwọn tán tẹ̀lé láti Mẹ́kà lọ Madina ó wá pe àwọn tán bá ń bẹ̀ ní al-Ansar àwọn tán gbà lálejò ṣe pé iṣẹ́ bàbá yìí ó jọmọ́ ti tànábì tẹ́yẹ́yẹ́ ìgbésẹ̀ bá ànábì ti ń gbé bàbá ṣe lecture débì kan níjọ́ kan láwọn nǹkan tí a kì í rò bàbá wa ka àyà laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqq latadkhulunna al-masjida al-harama insha Allahu aminin muhallikina ru'usakum wa muqassirin la takhafun fa'alima ma lam ta'lamu faja'ala min duni dhalika fathan qariba huwa alladhi arsala rasulahu bá mi sọ ni ṣebí gbogbo alákéw aman kaina batana níjọ́ ní ayukoyim diet huwa alladhi arsala rasulahu Ọlọ́run ní èmi ni mo rán òjíṣẹ́ mi pé kó gbé al-HUDA kó gbé wá initially I think is ronú sí àyà yẹn ká tó máa jẹ́ al-HUDA Ọlọ́run ní ká máa jẹ́ ni nígbà tó wá yá tá a wá débi àyà tó tẹ̀lé àyà yẹn ó ní Muhammadu Rasulullah ṣe pé al-HUDA ló kọ́kọ́ síwájú nígbà tó wá yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó wá di Muhammadu Rasulullah bàbá wa al-MUKTAR Ọlọ́run ló rán yín béèyàn bá gbà téèyàn ò bá gbà ìtọ́lọ̀ ń fẹ́ fi yín ṣe ló ti ń fi yín ṣe yìí Ọlọ́run má fi yín ṣe aburú láéláé ẹ ṣe àmì fún wọn iṣẹ́ yẹn máa ń sọ ya àwa gan lẹ́nu àwọn àrà kan máa ń tọwọ́ bàbá wa tó já sí pé wọn ò ní báwa gan sọ tẹ́lẹ̀ tí ó máa yà wá lẹ́nu pé náà bẹ̀hẹ́n Imam Kuba Kuma ní kí n fi kún pé tẹ́ ẹ bá tún fẹ́ mọ̀ event planner ni bàbá tí táwọn members bá ń sọ pé bàbá ẹ la fẹ́ ṣe kínní àti ìṣẹ̀lẹ̀ òun náà ń jẹ́rìí sí yẹn tẹ́ ẹ bá lọ nítorí wọ́n sún mi jù ní pé tí bàbá bá ní ẹ lọ ṣe kínní kan bóyá ẹ fẹ́ arrange ibì kan mi tí n bá ń tó mo máa wò pé sáàsì tó dára báyìí torí kò sí tí bàbá bá dé báyìí wọ́n máa ní báyìí ló yẹ kí lè ṣe rí kódà ṣe fẹ́ gbọ́ àwọn tí wọ́n kọ́ start nígbà tá a bẹ̀rẹ̀ ní Eagles Club tá à ń lo Eagle Club láti fi ṣe event àwọn tó máa ń wá set fún wọn tó máa ń wá decorate event hall yẹn bàbá máa ń tún control wọn ni pé báyìí ni kẹ́ ẹ ṣe bá ànábì dẹ̀ ṣe rí nìyẹn ànábì lẹni tí ò lọ school kò lè kà kò lè kọ á dẹ̀ máa set ọmọ ogun àmì báwo la ṣe máa ń pè é ó ní battle leader ànábì ní name it kí lẹ fẹ́ pè é ànábì náà mo bá ṣe ń decorate nǹkan ànábì á ní ẹ ṣe báyìí nígbà ogun Kandak ó ní bá ànábì ṣe gbogbo ẹ̀kọ́ yẹn ló kún ayé ìgbésí ayé bàbá wa al-MUKTAR pàtàkì jùlọ Ọlọ́run tún wá fi ìmọ̀ ná Ọlọ́run fi rọ̀ wọ́n lọ́rùn àdúrà mi ò ní pé ẹ rí i pé mò ń kàn sáà mò ń mú mọ́ra wọn torí pé ó pọ̀ ní al-bahrul muhit tá a máa ń sọ pé al-bahrul muhit Atlantic Ocean ó ní bàbá wa al-MUKTAR Ọlọ́run dákun ibùdó náà Ọlọ́run má jẹ́ ó gbẹ láéláé
yìí tó wá lè jẹ́ kíkiní yìí ó wúlò paríparí òun lẹ̀mí gígùn ọlọ́run kó bá wa dé babaládé ẹ̀mí gígùn kí àlàáfíà wọn kó wá gùn ju ẹ̀mí gígùn wọn lọ ọlọ́lá ilaha illallah nísìnyí báyìí yìí tí a máa lọ bẹ̀ sókè ni a gbọ́ yẹn bákan nínú tí mi rántí fi kún lẹ́ẹ̀kan ni pé òní ni muhammad ROSULULLAH Naija dé níjọ́ tá a bá ti pàdé báyìí ẹ ti rí wọn ó yá ẹni sallallahu alayhi wa sallam kò síjọ́ tá a máa pàdé ń bí ìjọ yẹn náà ní dé wọn àwa làwọn mẹ́mbàsì tó pọ̀ níbi bíi a máa fi opportunity yẹn náà a máa fi introduce ara wa bí a ṣe ṣe ní last year ẹ̀yin náà lè máa ràn mí lọ́wọ́ torí ara tí mo wí nìyẹn tẹ́yìn bá ká tún darí ètò gbogbo ẹ̀ lọ́lọ́run ló fi rán wọn màá gbé máìkì fún àwọn Maulana àwọn ni wọ́n bá wa ṣe ètò yẹn bá ṣe bá wa ṣe ní last year kọ́lọ̀ ń jẹ́ kí a rí bàbá wa pẹ́ anakumula. ẹ jẹ́ kí á dìde you have done well. ìdìde wa yẹn mi mọ̀ bóyá bẹ́ẹ̀ ṣe báyìí ní àárín sí ọ̀la torí pé ẹ rí i pé ohun mi yìí ó há díẹ̀ ó há mi ti sùn dáadáa látàná rárá iṣẹ́ dẹ̀ pọ̀ ńlẹ̀ lọ́la. adamu allah wa yata o. ẹ̀yin Naija family ẹ fọ́nbù. ọlẹ fọ́nbù. èmi ni mo wá bíbá yìí lónìí. masha allah. àjọṣe tàjúdì lánàá ni àjọṣe wàhálà níjẹta ni èmi mo tún wá bíbá yìí mo tún wá ń bá yín tó ìyá yín kódà gbogbo àwọn ìmáàmù gan ò sí nílé ìmáàmù gan máa. masha allah. ẹ sà ẹ dé torí Ọlọ́run mo yọ̀ǹda yín. masha allah. ẹ ní dààmú ọlànàbì ọyà mo fọkọ ànábì gbé yín dìde ẹ yòówù ànábì kínú mi ò nù nára. sallallahu alayhi wa sallam. bàbá ẹ jókòó torí Ọlọ́run. maulana bàbá ní kí ẹ jókòó lẹ. ẹ dẹ́kun. sheikh arifai láti lọ rí. sẹ́rí tí ẹ̀yin bá fẹ́ ó ẹ má bínú à ń bọ̀. mo fẹ́ ká yòówù ànábì náà ká mo fi ní á dìde yẹn ó dà ẹja dìde padà kásáré sáà sọ́dọ̀ àtúntàrí yà wá kí wọ́n wá jókòó. allahumma salli. mo fẹ́ gbóhùn wọn ni. àmín sọ̀látà tuwa bíbú bí ayíláyà líbàdàtà. ó yẹ wí dáadáa. ọlọ́run ọ̀lìbíbí jẹ̀bi ìdùnnúmọ́ àmì pàtẹ́rẹ́mù níbi ilé ayá ọlọ́run wàbílí màmá tì balẹ̀ aláàmì ẹ yóò bọ́ níbi dáadáa ó di bẹ́ni. sallallahu alayhi wa sallam. ẹ wí lẹ́lẹ́kejì. sallallahu alayhi wa sallam. mashallah aleikum ẹ já wa jókòó. nígbà tí wàá ka national anthem yẹn nígbà tá a wà ní conference kò tẹ́ mi lọ́rùn dáadáa. ìgbé ó kọ ẹni tá a torí ẹ̀ wá bíbá yín náà lẹ́yìn yòókù ẹ̀ dáadáa yìí. sallallahu alayhi wa sallam. ó gbọ́ àwa arẹ́dì tó bá yẹ pé inú òṣùpá ni wọ́n ti fẹ́ yòókù ànẹ́bì ká máa ń lọ bẹ̀. sallallahu alayhi wa sallam. àmọ́ àní mú ẹ dání tó o bá ti sàṣàlátù. sallallahu alayhi wa sallam. gbogbo ẹ fẹ́ gòkè pẹ̀lú wa kó yòókù ànẹ́bì kó pọ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kejì gbogbo wa ìjókòó yìí bí mo ṣe fi síkọ́ ni mo padà báyìí. Allah. mo spéèsì àga yìí torí omi crown àbí wẹ́rẹ́bà tí wọ́n ló wà níta. Allah. àmọ́ nígbà tí màá wọlé padà gbogbo wa ti ṣe kí ni. àti lẹ̀pọ̀. masha Allah. anyway
àrùn kì í sọ̀rẹ́ ànábì o. àrùn kì í sọ̀rẹ́ ànábì kọ́lọ́hún máa jàrùn ó ṣe mí. àrùn kì í sọ̀rẹ́ ànábì o. àrùn kì í sọ̀rẹ́ ànábì kọ́lọ́hún máa jàrùn ó ṣe wá. òṣì kì í tọrẹ ànábì o. òṣì kì í tọrẹ ànábì kọ́lọ́hún máa jòṣì ó tà wá. àìsàn kì í sọ̀rẹ́ ànábì o. àìsàn kì í sọ̀rẹ́ ànábì kọ́lọ́hún máa jà àìsàn ó ṣe wá. òṣì kì í tọrẹ ànábì o. òṣì kì í tọrẹ ànábì kọ́lọ́hún máa jòṣì ó tà wá. àìsàn kì í sọ̀rẹ́ ànábì o. àìsàn kì í sọ̀rẹ́ ànábì kọ́lọ́hún máa jà àìsàn ó ṣe wá. èṣù kì í sọ̀rẹ́ ànábì o. èṣù kì í sọ̀rẹ́ ànábì kọ́lọ́hún máa jésù ó ṣe wá. ìtẹ̀lé o. ìtẹ̀lé tẹ̀lé. ìtẹ̀lé tẹ̀lé o. ìtẹ̀lé tẹ̀lé. wájọre ọ̀rọ̀ rẹ̀ fún mi. ìtẹ̀lé ọba olúwa nítẹ̀lé tẹ̀lé o. nítẹ̀lé tẹ̀lé. ẹ yóò gbọ́ níbi dáadáa. nítẹ̀lé o. nítẹ̀lé tẹ̀lé. wá ṣe ọwọ́ rẹ̀ fún mi. nítẹ̀lé tẹ̀lé. alódìdí ni mo fẹ́ o. lódìdí mo fẹ́. dọ́bùdọ́bù ni mo fẹ́. extra large ni mo fẹ́. unlimited ni mo fẹ́. méjì ni mo fẹ́. special package ni mo fẹ́. royal package ni mo fẹ́. alẹ́ mi ò foré mi láwọ̀ lódìdí ni mo fẹ́. ọba ọlọ́run lódìdí ni mo fẹ́ o. lódìdí ni mo fẹ́. ẹ jẹ́ wí dáadáa. lódìdí ni mo fẹ́ o. lódìdí ni mo fẹ́. alẹ́ mi ò foré mi láwọ̀ lódìdí. mo ní lálàbí alákìdá ànábì sálọ̀gá wa. Muhammadu lọ́lọ́run fi ṣàánú wa. alákìdá ànábì sálọ̀gá wa. Muhammadu lọ́lọ́run fi ṣàánú wa. onísùfì alákìdá ànábì sálọ̀gá gbogbo wa. Muhammadu lọ́lọ́run fi ṣàánú wa. màlìkíyà ti ń dáwọ́ sílẹ̀ ànábì sálọ̀gá wa. Muhammadu lọ́lọ́run fi ṣàánú wa. alága lànàbí o. alága lànàbí o. alága lànàbí o. alága lànàbí. Muhammad lọ̀gá àgbà nínú àwọn ànábì o. fìmí yá Muhammad o. fìmí yá Muhammad o. Fíìmì ya Muhammad o, fíìmì ya Muhammad. Gbogbo ẹ̀ṣẹ̀ yóò kí n lè ṣe. Fíìmì ya Muhammad o. fìmí yá Muhammad ọlọ́run. fìmí yá Muhammad o. fìmí yá Muhammad ọlọ́run. Fíìmì ya Muhammad. gbogbo ẹ̀ṣẹ̀ yóò kí n lè ṣe. fìmí yá Muhammad o. Àmín. Fíìmì ya Muhammad o. Fíìmì ya bàbá Muhammad. Fatima. Fíìmì ya Muhammad o. Fíìmì ya Muhammad. Gbogbo ẹ̀ṣẹ̀ yóò kí n lè ṣe. Fíìmì ya Muhammad. àjàbá ní kàlámù kan ànábì yá Muhammad. Muhammadu Ànábì ya Muhammad. àti rọ́bà ní kàlámù kan ànábì yá Muhammad. Muhammadu Ànábì ya Muhammad. kọ̀dé tàbí àyà àti ká ànábì yá Muhammad. Muhammadu Ànábì ya Muhammad. sitina wa zalazata ànábì yá Muhammad. Muhammadu Ànábì ya Muhammad. ẹ má ṣe jẹ́ wọ́n yà wá lọ́tọ̀ọ̀tọ̀ ànábì sálọ̀gá gbogbo wa. Muhammadu Ànábì ṣàánú wa. ẹgbọ́n mi náà ta ni ó bẹ̀bẹ̀ bàbá
kíyàwó mọ́ Muhammadu lọ́lọ́run fi ṣàná wa. Ẹ̀gbọ́n ní mẹ́ta ni ó sì fẹ́ bàbá Adégbìyàwó mọ́ Muhammadu lọ́nà ní ó sì fẹ́ wa. Wà á sànù mí kàtọ́ Ànábì o. Ẹ yóò mú Ànábì kínú dáadáa. Wà á sànù mí kàtọ́ wàlámù tàràkà tó àìní. ànílámù tàràkà tó àìní. wàájibálù mi kà mahamudu lámù tẹ́lẹ̀ ní nìsọ́. sàlámù alámù ọmọ sàlámù aláìkàtọ́. ẹ jọ̀wọ́ yín ẹ máa kọjú síra yín ẹ máa bẹ́ẹ̀ pé alámù alámù ọmọ sàlámù aláìkàtọ́. sàlámù alámù ọmọ sàlámù aláìkàtọ́. kùlíkìtà mubara mọ̀sísọ́fà mi kò lè àìbí. mi kò lè àìbí. Muhammadu ẹ yóò mú Ànábì bọ́ọ̀lì bẹ́ẹ̀ bá ti yóò mú Ànábì máa dákẹ́. kùlíkìtà mubara mọ̀sísọ́fà mi kò lè àìbí. mi kò lè àìbí. kàánàkà ya Muhammad kàánàkà ya Muhammad kùlíkìtà kàmá tàṣà. sàlámù alá Muhammad sàlámù aláìkàtọ́. 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 wàá sànù mí kàtọ́. Wàlámù tàràkà tó àìní. Lámù tàràkà tó àìní. wàájibálù mi kà mahamudu lámù tẹ́lẹ̀ ní nìsọ́. sàlámù alámù ọmọ sàlámù aláìkàtọ́. kùlíkìtà mubara mọ̀sísọ́fà mi kò lè àìbí. كل عيب كأنك يا محمد خلقت كما تشاء. سلام على محمد سلام عليك. ó yẹ yóò wá débi gbogbo dáadáa. sallallahu alayhi wa sallam. sẹ́rí lónìí ẹ wálé lónìí Solomoni ọba Solomoni masha Allah. Mashallah. Let us have our seat. Let me take 1 to 15 minutes to explain why this program. Are you all here? Somebody shout sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. You know what? I will not like you if you don't like Muhammad. Sallallahu alayhi wa sallam. And tí n bá tà wá sámọ ẹ pé tábàdàkọ Ànábì létí ẹ o yín sàṣàlátù mi ò ní láìkì ẹ. sallallahu alayhi wa sallam. bó o bá rí èrè àṣàlátù rí wàá wo bàbá wa AL-MUKTAR. tó o bá dé wà tó o fẹ́ kí n dá ẹ mọ̀ tó o fẹ́ gbọ́wọ́ lọ́dọ̀ mi ó yóò gbọ́ Ànábì gidi mi. sallallahu alayhi wa sallam. tó o bá ti kọ́kọ́ pé bàbá má ṣe ẹ̀ lò ó. ṣé àti kọ́ jẹ́ sallallahu alayhi wa sallam àbí kò ní Muhammad ROSULULLAH ha gbogbo orun tó o bá fẹ́ sọ bàbá yìí gbé kọ́ọ̀lù ẹ̀ ló lẹ kọ́kọ́ ń ṣe masha Allah. bàbá mo ti já wọn lápá abẹ́yẹn báwọn. kò sí ẹ̀dá Ọlọ́run tó pè mí tó ní Muhammad ROSULULLAH. tó ní Muhammad ROSULULLAH. àbí tó pé sallallahu alayhi wa sallam màá dá lóhùn. àbọ̀ dá lóhùn. tí n bá ti lè gbé. àmọ́ ẹ̀ ló àkẹ́kọ̀ọ́ mo mọ̀. gbogbo wa la jọ ń lò yẹn. òyìnbó ló nìyẹn. masha Allah. mi ò kí n tètè dá yẹn mọ̀. sallallahu alayhi wa sallam. àmọ́ tó bá fẹ́ kí n dá yẹn mọ̀ tí má ti rí i pé o máa ń yòǹbó Ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. masha Allah. so tó o bá jókòó láàrin wa lẹ́nu tó o yòǹbó Ànábì. sallallahu alayhi wa sallam. ajá sí pé àpè ẹ nìyẹn. Allah. adẹ̀lẹ̀ fìtìfẹ́tìfẹ́ sọ pé
ẹ ṣé o ẹ ṣé o ẹ wá máa lọ. Masha Allah. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Kò sí jàmbẹ́. You are free láti report ẹni tó bá jókòó lẹ́gbẹ̀ẹ́ tí o bá yòókù ànẹ́bì. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Kàn náwó sí ibi bàbá màá ní náà. Má sọ̀rọ̀ kàṣẹ báyẹn. Màá kàn náwó sẹ́ni yẹn pé yá máa bọ̀ wọ́n ní kó wá yòókù ànẹ́bì fún wa gbọ̀ngbà. Sallallahu alayhi wa sallam. Tó o bá ti fẹ́ kí sáré pé ẹ̀ ń ta gbangba yá yòókù ànẹ́bì kó pọ̀ dáadáa. Sallallahu alayhi wa sallam. We give thanks to Allah. Alhamdulillah. Ar-Rais. Ar-Rais. Nínú gbogbo àwọn àdàkìrún, a máa ń design èní nìkẹ́ fún Ar-Rais. Ar-Rais. Torí pé ọjọ́ ìní, a máa ń yọ̀ gan o. Ẹni tí o bá ti rí mi kí n jó rí, màá jó ṣàfarabalẹ̀. Dáadáa. Sallallahu alayhi wa sallam. Ẹ yóò bọ́ Ànábì Muhammad. A pààkì gbogbo ṣe àyè fún bàbá ń sìn. Mo fọ Ọlọ́run búra. Téèyàn bá ń kì mí orí mi ò kí ń wú wàláì. Wàláì. Ẹnìkan tó lè kì mí torí mi máa wú òun náà nìyá tó jókòó yẹn. Masha Allah, ìyá àfa. Masha Allah. Orin rẹ̀ kọ́ ni ìyá àfa máa kọ. Àákà máa àsàlátù ni. Alájà gan mọ̀ yòówù ànábì. Sallallahu alayhi wa sallam. Tó. Sallallahu alayhi wa sallam. Mi ò máa tó fà á ó máa ń dàbí pé ẹnìyẹn fẹ́ kó bá mi. Allahu akbar. Bó bá ti ń kí bàbá jù ó ń gbọ́ ìyá yẹn ó nìkan ló firi. ìyá yẹn sallallahu alayhi wa sallam wọ́n ti fún lóko. torí òun la máa ń pè ní ìyá sallallahu alayhi wa sallam. ìyá Ibrahim sallallahu alayhi wa sallam. Sẹ́ni tí gbogbo àwọn èèyàn máa ń rojọ́ lọ́wọ́ ẹ̀ kàn máa gbọ́ sallallahu alayhi wa sallam. So, tí èèyàn tó bá ń kì mí, kò yẹ pé màá bu ẹni tó kì mí o. As a matter of fact, màá appreciate ẹ̀. Àmọ́ wallahi tallahi kò ní kàn mí níbi tó yẹ kó ti kàn mí. Wallahi. Torí pé tí wọ́n bá ti kí mi tó jáde tán yẹn èmi máa sáré lọ bọ́ọ̀lù ni pé ẹ má dá lóhùn ó fẹ́ kó bá mi ní o. ó fẹ́ kó bá wa ní o bẹ́ẹ̀ ni ogun àjẹpé ayé nìyẹn. torí ìgbà tó ń kì mí ní sísọ ọmọ mi ni. Allah ẹ yóò bọ́ ànábì torí Ọlọ́run. La ahada a'rafu bi min nafsi. Allah abalẹ̀ mi mọ mara mi jù. èmi ni mo mara mi jù. The only reason you are praising me is that orí àwọn nǹkan tó ń dùn pé bàbá yìí ó ṣe báyìí. Now the good side tí mo lè fi hàn ẹ́ nìyẹn. When you get to know the bad side of me, you wouldn't even say it. Sallallahu alayhi wa sallam. And not only me, gbogbo èèyàn tó wà láyé náà ló ní ààyè tó padà sí yẹn. Masha Allah. Tó bá ti ń kì mí yẹn jù yẹn, màá máa wò ó pé tó sì ní jẹ́ kó Ọlọ́run rántí tàná báyìí. Allahu Akbar. Amẹ́nìkan ṣoṣo tó bá fẹ́ kínú mi dùn dáadáa tí màá ṣe ntí mi ò lè ṣe lójú lásán sọ́dọ̀ lómi wa tó bá fẹ́ ṣe wèrè ó máa lọ mutí. Sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni. Abẹ́ gbọ́ ni. Bẹ́ẹ̀ ni. Alájì kí ló lè ṣe báyìí láti mo ti wà pa ni. Sallallahu alayhi wa sallam. Ojú lásán ò ṣe é ṣe kí ni. Ojú lásán ò ṣe wèrè o. Ojú máa ń tì mí gẹ́. Bẹ́ẹ̀ ni. Ẹ lè sọ pé mo lè gbẹ́sẹ̀ méjì. Sallallahu alayhi wa sallam. Àmọ́ mo gẹ́ torí aláìsígbé tí ń bá rí èèyàn tó bá kí ànábì. Ìjó bẹ̀rẹ̀ o. Inú mi máa dùn dé sàlẹ̀sàlẹ̀. Sallallahu alayhi wa sallam. Ìyẹn ló fa kẹ́lìmọ̀ kò ń ṣe it's never a slogan when I say ẹ̀yọ̀ ń bọ̀ ànábì kínú mi dùn dáadáa. Sallallahu alayhi wa sallam. Yóò mú àṣẹ nígbà Sallallahu alayhi wa sallam. Yóò mú torí pé mo ti dá àmọ́ bá nísì. Sọ́ọ́dì báyìí. Yóò mú ànábì kínú mi ó dùn. Mọ tó jọ rí bẹ́ẹ̀ mo ń bọ̀ padà yóò mú ànábì dáadáa. À ń bọ̀ mbẹ́ à ń bọ̀ ànábì ni. Ẹ jẹ́ n ṣàlàyé Adéwálé. Ẹ jẹ́ n ṣàlàyé àárín ọlá.
ẹ jẹ́ n ṣàlàyé àgbéyèlé kan ṣoṣo. Allah. Tí èmi àti ẹ̀yin ní níwájú Ọlọ́run. Salli ala Muhammad wa salli. Kai Anabi. Gbogbo tó bá rí lára mi látòkè délẹ̀ in tó sọ di tó ń rí yẹn ẹni tí mo ń sọ̀rọ̀ yìí. Sallallahu alayhi wa sallam. Alhariri Anabi ni. Nígbà tí mo kàn máa ń sọ̀rọ̀ briefly lẹ́nìí ni torí inshallah we still have to talk tomorrow. But let me just explain to you. To some people wọ́n máa ń believe pé kí ló wà ń bẹ̀. Anabi wa mẹ́ o. Ṣé Anabi náà lẹ́tọ́ wá ń júwe fún wa báyìí wọ́n rẹ̀ mọ́ náà. Àmọ́ mímọ̀ yàtọ̀ sí mímọ̀. Níjọ́ Ọlọ́run ti fi ṣàkíyèsí Anabi hàn mí báyìí. Níjọ́ yẹn ni mi ti dààmú mọ́ ní ayé tẹ̀mí wọ̀. So dẹ̀ wo tí n bá sọ̀rọ̀ kan tó wò pé ó ṣe máa predict irú nǹkan tó wáyé kìí ṣe Ọlọ́run ni mò ń sọ sí lọ́wọ́. Sallallahu alayhi wa sallam. Torí ọba yẹn dangerous. Anabi. Wàá mú nǹkan lé lọ́wọ́ báyìí ń jọ́ mi pé ẹ mọ̀jọ́ sọnù o. Yóò láti fẹ́ lomi. Ṣé wọ́n lọ ní? Tó o bá dé lọ́la yáni bó o ti kú lẹ́ẹ̀kan mo ti mú fẹ́ lomi. Mo ti mú fẹ́ lomi. Ṣé bí mi mo ní? Yóò mú Anabi ni. Sallallahu alayhi wa sallam. Rasul Jamal. Anabi Muhammadu. Ó mọ̀ pé mo ní ẹ bá mi tọ́jú ẹ ní Ọlọ́run ni ẹ ṣé wọ́n lọ ní tẹ́lẹ̀ ni. Bẹ́ẹ̀ni, ọba tí wọ́n gbára wọ̀. Ẹ gbọ́. Sallallahu alayhi wa sallam. Ẹ jọ ebi mo bẹ̀ yín Ọlọ́run ní bẹ́ẹ̀ ni ọbẹ̀ mi tó tọ́ àmọ́ n tó ń bẹ̀ mí lé lórí yẹn ṣé wọ́n lọ ní. Bẹ́ẹ̀ni. Òun náà wà gẹ́gẹ́ bí àrífì yóò wá sọ pé tìyín ni ọgbọ́n lillahi muliku samawati wal ardi. Tó bá ti wá ṣe bá ń tán Ọlọ́run wa ni níta fẹ́ ọmọ tó jẹ́ ká gbánú lọ́wọ́ rẹ náà nù ó yá a ti fún ọ ní ránkì báwọn tó bá wà wù wá àwọn afọ ní kẹmí lọ́la àmọ́ ìyíhùn ìgbà tí ìyíhùn ti bá ọ bá ọ náà. Sallallahu alayhi wa sallam. Bàbá àgbẹ̀dùn yín torí ìyàtọ̀ aládùúà àtàlásàlátù ni o. Masha Allah. Sórí ọba yẹn kò ń ṣe ọba bó bẹ́ẹ̀ náà kí ló dé tó dáhùn. Allah. Mo sọ fẹ́ nìkan jọ ni pé torí pò ń bẹ yẹn gan ni oníjó dáhùn nígbà míì. Allah. Kò dẹ̀ ní court of appeal tí wàá gbé lọ tó bá bí léèrè pé kí ló dé Ọlọ́run tó dáhùn yóò ní mi ò fẹ́ dáhùn fún ẹ àmọ́ mò ń gbọ́ ohun tó ń sọ. Allah. Mo dẹ̀ ń gbádùn ohun ẹ ìtò ń béèrè yẹn ti máa fi dé lọ́wọ́ mọ́ ìtò ń wí yẹn ò ní wí mọ́. Gbogbo ilẹ̀ àlọ́ ìjókòó yẹn ń tẹ́ ní kó ṣe yàsí méje kádùn ààrẹ lè bíyà nígbà tí bùkátà ń bíyà tán sọ tún yàsí méje ké mọ́. Allah. Allahu akbar. Ó ní lẹ́yìn rábànà àmàlà ló kù. Tọ́. Àmàlà. Àbẹ́ ẹ̀gbọ́n ìtò fa lẹ́yìn rábànà Àmàlà ló kù nìyẹn. Ó sá lọ, ó gbé Kọ́lọ́ wá. bá ti gbà kò sí wàhálà mọ́nu. Allah. Àmẹ́nìkan ṣoṣo Sallallahu alayhi wa sallam. tọ́lọ́ ń ṣàdéhùn fún pé òun ò ní bá a ṣeré ipá tó le. Rahmatullahi. Rahmatullahi anabi Muhammadu. Ni'matullahi. Alábìíní gbogbo ìyà tó yẹ káwọn èèyàn yóò jẹ ẹjẹ́ mi yóò jẹ àmọ́ gbogbo ẹni tí ó bá ti so mọ́ èmi. Tó ṣe tèmi ẹ pa mí lọ́mọ. Ẹ ní dààmú rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dààmú àwọn ọ̀rẹ́ ti yín o. Allah. Anabi. Wọn ti ẹ̀ yóò mú. Sallallahu alayhi wa sallam. Iṣẹ́ ìṣe Joseph ọlọ́dún ẹ̀ ló. Ìgbà tí mo ṣe wá sí wá mọ̀ bẹ́ẹ̀ yẹn a long time ago mo wá wò pé èmi dẹ̀ ní mi ò fara mọ́ kí n wáyé ìyà bí wọn náà bá fẹ́ jẹ́ ìyà ló taka ẹ̀. Sallallahu alayhi wa sallam. Èmi ò fẹ́ jẹ ìyà. Bàbá ti ń jẹ ayé bọ̀ láti. Ìyá tó bí mi lọ́wọ́ lórí ìjókòó yìí láti inú ẹ̀jẹ̀ mi ò fẹ́ràn ìyà bó ṣe yẹ tù kó jẹ́ Bàbá yìí jẹ ìyà. mi ò dẹ̀ fẹ́ wọné. Wàláì.
ọgbọ́n sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ mẹ́rẹ̀ ti láìkì fàájì àti tó dáa ó di wíri dáhùn yìí. kò sí ọgbọ́n rẹ̀ yóò wọná o wàláì. torí yóò fa ìfàkúfà Asufi TV. yóò wá ìwákùwá ee mo tún ló jọ mi ò fẹ́ yẹn mo sì fẹ́ gbádùn àbáyé fẹ́ mo wá gbádùn. ṣe research pé is there a way we can gbádùn here and gbádùn then Allahu akbar. and Allah say it's very very possible now bẹ́ẹ̀ni. ìzámẹ́sì tàfi dàrẹ́ ni tẹ̀sán سعد فكثر بالصلاة على محمد فكثر بالصلاة على محمد ẹ yóò mú ànábì gbogbo dáadáa. صلى الله عليه وسلم. nígbà tí mo wá rí pé slot yẹn wà ńlẹ̀ mo wá ṣe research pé sóòótọ́ ni àbí irọ́ àwọn lóòótọ́ ni mo bá lọ sọ́dọ̀ mo láyé ṣe lájú bẹ́ẹ̀ mi yes yes radiyallahu ẹgbẹ́ yẹn sì dáadáa yes. ọlọ́run fún mi ní ẹsẹ̀ pé bó ṣe jẹ́ nìyẹn bá ṣe dirasa wa ta'lim. mo ti fún yẹn bẹ́ẹ̀ rí ni ó yá wo gẹ́gùsù sàmánì mo láyé ṣe lájú bẹ́ẹ̀ mi yes yes radiyallahu ta'ala anhu. mo rí i pé ó pọ̀ nítòótọ́ ah àbí kò pọ̀ ó pọ̀. ẹgbẹ́ yẹn sì kí gbọ́ yes radiyallahu ta'ala bẹ́ẹ̀ anhu. bá wí ọmọ òní sẹ́kù mọ́ lójú. yes radiyallahu ta'ala anhu. wàláì ẹ ti ń jọ wọ́n bọ̀ gan. mo ti wo fọ́tò mo wò eyín sí. yóò mú ànábì. sallallahu alayhi wa sallam. ẹ ti ń gbé lùkù náà bọ̀ díẹ̀ díẹ̀. mo wá wò pé bí ṣe Ibrahim ṣe rí torí kò sí àfa ọlọ́run nílẹ̀ Áfíríkà yìí dòní ẹni tọ́lọ́run fi dá irú àrà tọ́lọ́run fi ṣe Ibrahim dá kò sí. láàfin masharikil ardi wà láàfin magaribiha kò sí. wàláì. kò ṣẹlẹ̀ rí sallallahu alayhi wa sallam. ṣé pé yes yes. mọ̀láyà ṣe Ibrahim ni wọ́n máa ń ṣe sórí gbogbo náà wà ń ṣe yìí eré lẹ́sẹ̀ ni eré ọmọdé ni àwọn àbíká sọ pé à ń photocopy kò tún hàn dáadáa gẹ́ àwọn tó máa ń ṣe nǹkan táwọn èèyàn máa lanu pé báwo ló ṣe ń ṣe ẹnìkan ṣoṣo tó jẹ́ èèyàn dúdú tó kọ́kọ́ dẹ́rú ẹ̀wò táwọn èèyàn funfun dẹ̀ tẹríba fún mọ̀láyà ṣe Ibrahim yes yes. kéèyàn fún wòlíì má pọ̀ wòlíì má pọ̀ bọ ẹnu ọ̀nà tí gbogbo wọn dúró sí ṣé Ibrahim wò wọ́n báyìí wọ́n mọ́jú ni wàláì. pé èmi màmá báyìí èmi ò ní báyìí tó mẹ́ ẹ pé yes yes. wàláì. ẹ wá lura yín ẹ tún jára yín ọlọ́run tó dọ́dọ̀ wọn gan àwọn máa dọ́dọ̀ ara wọn. ó gbọ́ sallallahu alayhi wa sallam. ẹ tún jà sí mọ̀kámà lérí kíni makama. àkúdí wọn á já ẹlòmíì wọn ẹlòmíì kò déédéé di màsí súpù wọn àbí bẹ́ẹ̀ o. ìgbà tí láti inú adira ni sallallahu alayhi wa sallam. yòókù ànẹ́bí kí ni mi ó dùn sallallahu alayhi wa sallam. aláàkì ọmọ bàjẹ́ o wàláì. factory settings ni wọ́n gbé lọ. yòókù ànẹ́bí mọ́ sallallahu alayhi wa sallam. adabre ni ẹrú ni. máa gbọ́ ẹlòmíì tó sin lọ́run débi pé ẹ padà wá rí bí wèrè kò wú láti bẹ̀rẹ̀ anabi ibi táwọn wà ní. ó yọjú sínú adíraba yà àwọn míì kan lè fún gbàtí mẹ́rin pé ìwọ kéré kí ló ń bá ń bẹ̀ yẹn gbà tá a máa fún ní gbàtí báyẹn brain yẹn máa wọ bá factory settings straight wàláì factory settings. yóò bá di màjísùbù ó di tọ̀. gbogbo aṣọ gidi kò bá ní wù mọ́ kò ní wù mọ́. yóò máa sàlọ̀ àlá lórí àtàn. wà tó ti wá di báwọn sallallahu alayhi wa sallam. káwọn pé èmi ò fẹ́ irú báyẹn o kò tí ẹ yẹ. bàtà ti wá rí màjèsúbù gan òfin tì í. wàláì. àwọn màjèsúbù eléjì. ìmọ̀ mú báyà kó ọlọ́run àmọ̀ sí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ masha allah. so màjèsúbù eléjì. màjèsúbù kì í léjì o. masha allah. ìmọ̀ mú báyà kó ọlọ́run àṣì ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sallallahu alayhi wa sallam. jamawi. àwọn bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn tọ́. mo ń sọ ní gbangba lọ́dọọdún kò ń ṣe nǹkan mi mo ní gbogbo tó bá rí lára mi wà láyìn tó dì ní. sallallahu alayhi wa sallam. wọ́n gbọ́ fíìdì ni mo ti try. gúgbà kún ló wà lórí ìjókòó yìí. anakumala orí ìdúró mu wa. ayakumala. masha allah. ìmáàmù wa àríṣekọ́lá wa ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan. masha allah. n bá wò pé
tí n bá fẹ́ máa láṣeyọrí tó máa ju tẹgbẹ́ lọ àfi kí n jẹ́ kẹsàn láti mi pọ̀ ju tẹgbẹ́ lọ. sallallahu alayhi wa sallam. kìí ṣe pé kádùá mi pọ̀ ju tẹgbẹ́ lọ. níjọ́ tí wọ́n sì ń dá àwọn aládùúgbò jòkó wọ́n ti dá àwọn alásàlátù lóhùn wọ́n ti jáde. sallallahu alayhi wa sallam. ẹ yóò gbọ́ ẹ̀ mọ́. رسول الله إلى عالمين تعالى. خديمك نادى يا رسول تعالى. nígbà tí yóò wọ ànábì. رسول إله العالمين تعالى. barakallahu fi ẹ ṣeun. خديمك نادى يا رسول تعالى. صلى الله عليه وسلم. اللهم يا ربي ويا ودادا صل على محمد صلى الله عليه وسلم. وسيد ساداتي نبي غير محمد محمد عبد الله غير مشبه به بشر محمد كشفي فهو صفة شبيهته باسم فاعل وليس بشبه المصطفى غير عيني محمد لم يعرف غير إلهي يضيق جميع الكون عن أهل الكون محمد لم يعرفه غير إلهي يضيق الكون عن أهل الكون تعرف فيه الأقوى ومنكر متلسم سر لا يريم بقدسه محمد صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. محمد شمس الحق فضيلا وسورة صلى الله عليه وسلم. وهو علم المعروف عين تنزه محمد نور الحق فضيلا وسورة وهو علم المعروف عين تنزه محمد مختار وآدم الزينة محمد يوم اللباس رقى محمد مفتاح الفتوحات سيدي صلى الله عليه وسلم. وخاتم سلك رسل خاتمه صلى مقدمه الله عليه وسلم. محمد مفتاح الفتوحات سيدي وخاتم سلك رسل رسل خاتمه مقدما محمدنا مرشدنا لله الشيخ إبراهيم أبو لالا على محمدنا مرشدنا لله النبي محمد الشيخ إبراهيم أبو لالا. ẹni ó jẹ́rìí ànábì ló sọ gbólóhùn táwí ó ní wùsùlù jẹ̀mí máa sì kí nàbí abúlíyà wùsùlù jẹ̀mí máa sì kí nàbí abúlíyà tààkàkàwù máa lámúyò káńsì ìrọ̀bì ọ̀yá mọ̀mí dúdà mọ̀mí ṣe dúdà lè láàyò ọ̀yá àṣẹwò Ibrahim àbúdálá. sọ́ọ̀ni wà kọ́ di alimani akiwamu ali adimu. Ànábì Muhammadu Ànábì Muhammadu Ànábì Muhammadu wà kọ́ di alimani akiwamu ali adimu. Fawasilu àbí bẹ́ẹ̀la èlò lè fà ìwàsílẹ̀ yá. Omi dúdú orí ṣe dúdú lẹ́dà aláàlá ṣe òyìnbó ìmọ̀ àbúdálá. Ṣé ò ní wàjà òbí ìfàyàfi fílímù àrífín làmútúrọ̀? Wàjà òbí ìfàyàfi ò fílímù àrífín làmútúrọ̀. Wàkọ̀dí kásùrà àkùkọ̀ ọ̀bù àǹdarí kì í ṣàwé. Ó yá
mọ̀mẹ́dúnà oríṣirídùnà lílá aláàlá àṣẹṣe òyìnbóra ìmọ̀ àmúdàlá. wọ́n tún ní wàmákúlì tukọ̀ọ́lì ṣáàtì àmútabàtìyà. wàmákúlì tukọ̀ọ́lì ṣáàtì àmútabàtìyà. wàmáma sani sukuru yorùbá yèèmọ akílẹ̀ ọ̀yà mọ̀mẹ́dúnà oríṣirídùnà lílá aláàlá àṣẹṣe òyìnbóra ìmọ̀ àmúdàlá. sẹ́yìn ni wà iná kùtùtì lílé àná mi sàádàtún. wà iná kùtùtì lílé àná mi sàádàtún. fọlámiyẹ síkọ̀ yàwó mọ́ ọ̀rọ̀ àdé wákàtí yá. ọ̀yà mọ̀mẹ́dúnà oríṣirídùnà lílá wàmákúlítù haza dúnà ìsìnì wáyé nàní. wàmákúlítù haza dúnà ìsìnì wáyé nàní. làákìtùmù síra láyò háwò ìkàyòríyá ọ̀mẹ́dúnà oríṣirídùnà aláàlá àṣẹṣe òyìnbóra ìmọ̀ àmúdàlá. ṣé ò ní alẹ́ yìí sọ̀lá tó láì fún masalamu. alẹ́ yìí sọ̀lá tó láì fún masalamu. sọ̀lá táwọn ìlàkì náà lè láfikiri wáyé ọbẹ̀. ọ̀mẹ́dúnà oríṣirídùnà lè dá. olówó orí wa àṣẹ òyìnbóra ìmọ̀ àmúdàlá. sọ pé bàbá kúlókúló wà sí rí sẹ́rẹ̀ ìyá ṣe bàbá sẹ́yìn bí wọ́n bọ̀ wọ́n padà fún lọ. torí wípé ilé wúlì álìkì látọ̀ka símọ́mù kọ́ọ̀gì tọ́lá àbọ̀ ìmáàmù àolìyá kúlà ìkólé wákìtì bára àmọ́ ìyá ṣe bàrẹ̀ àmọ́ kólókóló wá sẹ́rẹ̀ ìyá sì lè kọ́lá. ìyá sì kọ́lá lé bàrà àmọ́ ìyá sì kọ́lá lé. ìyá sì kọ́lá lé bàrà àmọ́. wíwá yá gáúsà lílì wàrà o. yá gáúsà lílì wàrà bàrà àmọ́. bóyá ìyá sì kọ́lá lé bàrà àmọ́. ìyá sì kọ́lá lé bàrà àmọ́. ẹgbẹ́ yes dada. yes Allah ta'ala Allahu ta'ala anu. خادم المصطفى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. ẹ wo bẹ́ẹ̀ ni ṣe máa ń lọ nìyí o. فوقتي وساعاتي sọ̀rọ̀ Jẹ́ tí gbọ́ lè mi. dìkìrì. ذكري. àlàyé ọ̀rọ̀ ni mò ń ṣe lọ́wọ́ wàláì ká má sọ̀rọ̀ gùn. àárọ̀ lálá kò ń bí lónìí bá a ti ń bá bọ̀ yìí. ọjọ́ ìdùn mi ni صلى الله alhamdulilayi. عليه وسلم. because láti ọ̀dọ̀ ẹlòmíì èdè yìí masha allah. muhammadu rasulullah global family sallallahu alayhi wa sallam. and al-HUDA al-MUKTAR international prayer prayer mission. mission. We have just achieved when we ask when people outside tí wọ́n bá assess the achievement wa the biggest they will say is that we buy a land of 100 million for our mosque. Allah. But I will tell you here today that is never The biggest of our the achievements. greatest achievement Masha Allah. that we have just achieved. Allah. The greatest. Sorry, achievement nìyẹn àmọ́ ìyẹn ti tún kéré sí yìí tá a tún rí lẹ́nìí. Wallahi. صلى الله عليه وسلم. O yòówù ànẹ́bì. Sallallahu alayhi wa sallam. Bá a ṣe bẹ̀rẹ̀ Solatuz Zatiyah yẹn o ní má máa ṣe kọ́lá sọ lẹ́ẹ̀kan yẹn. Yakumullah.
1 million lọ́dún alákọ̀ọ́kọ́ ṣé o fẹ́ sọ̀rọ̀ mi ó ní náà ó yá jájọ mú àsàlátù fún ànábì. sallallahu alayhi wa sallam. torí tó o bá ṣe àsàlátù tó pọ̀ kò sígbà tó o ní sọ fún mi pé mo ń ṣàdúrà fún yàrá àdúrà rẹ ò gbà. Allah. sallallahu alayhi wa sallam. wàá dẹ̀ mọ dààmú mi ni èmi gan ijọ́ mo fi ráyè dàníyàn fúnra mi. sallallahu alayhi wa sallam. bọ̀ lọ́pọ̀ bẹ̀ yẹn lọ́pọ̀ lásàlátù mo tún sọ fún ẹlẹ́ni tó kó kànáàsì jọ tó pọ̀ nulẹ̀ gbàngbọ̀n àsàlátù rẹ ó kéré. Allah. mo dẹ̀ bí eléèrè pé tí ẹ̀ já padà sẹ́yìn ó dá nísìn ọdún àkọ́kọ́ ó ń dẹnu ní ìkejì ṣé mo sì ń dẹnu di sínú ẹ̀ ni. sallallahu alayhi wa sallam. a ní òfin ẹlẹ kó pọ̀ lásàlátù fi ẹ wo níta ìpín yẹn ẹ bá jẹ́ kí n láì fi yín o. ẹ jọ̀ọ́ Basira. ẹ jọ̀ọ́ Basira ó yá yòówù ànábì sallallahu alayhi wa sallam masha allah. wá mi màá da ẹjọ́ kó sílẹ̀ lẹ́ni àyìn sí. wàá ṣe àsàlátù 1 million kó tó di ní sallallahu so alayhi wa sallam. mo dẹ̀ sọ fáwọn èèyàn a dẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ ànábì ò sí níbi pé sallallahu alayhi wa sallam. mò ń ṣe ń tà ànábì ní kí n ṣe ara ẹ ló fẹ́rẹ̀ kí sànábì. sallallahu alayhi wa sallam. ẹ bẹ dà papọ̀ ẹni tó ń ṣe súnà ànábì kò ń ṣe kó fẹ́ràn ànábì ànábì sọ pé tó bá ṣe nǹkan báyìí á gbádùn onílàdá tó bá ṣe nǹkan báyìí ó máa jìyà kò ó fẹ́ gba ládà kò dẹ̀ fẹ́ jìyà ló fi ń fọ́lò ìtẹ́ni ìyẹn ni ó ṣe kò ń ṣe pé olólùfẹ́ ni olùtẹ̀lé ni. wàláì ìyàtọ̀ wà mẹ́. ẹni tí èèyàn bá ń tẹ̀lé wàá máa follow instruction but that doesn't mean you love him or you like him. sallallahu alayhi wa sallam. ìtẹ́mi ń pè yín sí ni pé mo ti gbọ́ you are a follower of muhammadin ROSULULLAH. The question is that are you a true lover of the prophet? sallallahu alayhi wa sallam. Then when you say you love prophet ọmọ sọ̀rọ̀ rẹ̀ gbogbo gbà bẹ́ẹ̀ni. wàá máa jorúkọ ẹ lẹ́nu kò sí ọgbọ́n rẹ̀ tí bí ẹ bá fẹ́ràn obìnrin tó pọ̀ náà yóò máa dákọ̀ ẹ lẹ́ẹ̀mẹ́wàá. wàláì. in tasaluni an habibi wa sayyidi. ni mo fi ní ọ̀nà tá a lè gbà òrìkè ọ̀pọ̀lá sàlásù. ṣé wàá rí lónìí muhammadin ROSULULLAH global family àwa ti tún ní achievement tuntun torí pé yìí tá a ṣe lọ́dún yìí àṣerú ẹ̀ rí. kò ṣẹlẹ̀ rí o. last year 100 million Solatuz Zatiyah la ṣe ó lé 53 million àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó lọ́n wá ṣe tó ṣe fún wa yẹn mo wá ní ha bọ́lọ̀ máa ti ń bu fún yẹn yẹn náà máa bu fọ́lọ́hún sí ni ọ̀gá wa tá a pé ó kọ́ rẹ̀ sallallahu alayhi tá wa a ná sallam. credit card wọn lọ́dọ̀ ọlọ́run anabi. ó yẹ ká lè fíìlì ẹ̀ padà ká credit account yẹn padà kámọ́ gbà tán. ká má gbà tán mo wá ní gbogbo wọ́ọ̀dù lọ́dún yìí instead of 100 million Solatuz Zatiyah that we have done last year this year inshallah rahman we propose to have at least 200 million Solatuz Zatiyah allahumma salli ala muhammadin wa sallim. okay. mo wá kí òní iṣẹ́ yẹn máa ń come to an end officially 12 weeks la fi ń ṣe gbogbo bẹ́ẹ̀mbà tẹ́rí táwà lórí ìjókòó yìí àwọn representative lásán nìyẹn níbi tá a ti ṣe láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé ni tẹ́ ẹ bá bá ẹnì kọ̀ọ̀kan wọn lásìkò yẹn ẹ máa bá tẹ̀sùbá àbí kẹ́ ẹ bá gàtà lọ́dọ̀ rẹ̀ mo ní gbogbo àdúrà tán bá fún ẹ mọ̀ ṣe mọ́ èyí tó kù tó ọmọ ṣe lásìkò yìí ni allahumma salli ala muhammad wa sallim. àwa bẹ̀rẹ̀ lọ́dún yìí èní yìí tó jẹ́ on the 8th of January a bẹ̀rẹ̀ ní ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ Rabiul Awwal adẹ̀sẹ̀ sàrà àká tó bẹ̀rẹ̀ àdúà sàrà tá a ṣe ni pé àwọn èèyàn 20 tí ṣe mọ̀ pé èèyàn máa ń ṣàdúrà tán yóò ṣe wá ní ṣe sàrà bọ̀ lọ́dọ̀ tiwa AL-HUDA àkọ́kọ́ ṣe sàrà
ká tó bẹ̀rẹ̀ àdúrà. Àwa pé èèyàn 20 a fún wọn ní 50,000 naira. Nínú wọn ẹlòmíì tí ó lérò pé òun lè ríru owó yẹn tí ọdún yẹn máa fi parí mbẹ. Ọlọ́run dẹ̀ ṣàánú ẹ̀. Àwa bẹ̀rẹ̀. Àmọ́ lónìí lẹ́nu bí owó yẹn ṣe kéré mọ́ níjọ́ ta ti fi lé àwọn kan lọ́wọ́ ní ìrọ̀rùn ti wọnú ayé wọn. Eléyìí tí mo sọ yìí kìrìsìtẹ́nì ló kọ̀nfàmù ẹ̀ fún mi bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. Ó ní owó yẹn ṣe kí ni ó lálùbáríkà. ó lálùbáríkà. Mo ní ṣe orúkọ ànábì la fi wúlé ẹ lọ́wọ́. sallallahu alayhi wa sallam. Wọ́n gba àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ lórí ìjókòó. Ẹ fún wa lásìkò díẹ̀ torí gbogbo yìí là á gbádùn. Afárá rírí ni mò ń wò lórí ìjókòó yìí ni. alhariri ẹ̀bùn olúwa pọ̀. Ó yẹ kájọ wà ní conference. ni. Kódà torí conference ló yẹ kí afárá rírí dé láti Abuja. wàláì fàlà Abuja Kaduna Kano. Àmọ́ ìdíkẹ́ àsìkejì ni ò jẹ́ kí wọ́n tún padà lè méjì ẹ̀ mọ́ torí èmi sọ fún wọn pé màá send invitation. Ara ẹ̀kọ́ nìyẹn. Mi ò wá rántí send ẹ̀ mọ́ àbá pè mí mi ò rí kọ́ọ̀lù gbé. Àwọn náà yà ṣe kí ni wọ́n wá torí bẹ́ẹ̀ ṣe lè wò kó jẹ́ àfa ńlá tó. Wọ́n ní bàbá tí ń bá wá ẹ̀yìn kọ́ ni màá bá lẹ́nu ọ̀nà. ìwọ náà lọ́mọ ọmọ báyìí. Ìtumọ̀ ẹ̀ pé èèyàn mọ̀ wọn ara ẹni nìyẹn. masha Allah. Ẹ̀kọ́ nìyẹn. alhariri. Ó ní mo mọ̀ pé mi ì gbọ́dọ̀ débi kẹ́yìn. Kódà kẹ́ ẹ má pè mí. But ẹ̀yin kọ́ ni máa bá ní ẹnu ọ̀nà. Wọ́n lè ti sọ̀rọ̀ sí ẹ̀rín wá yóò social media lẹ́wà ẹ̀dá lẹ́wà ẹ̀. Níbi tí yẹn ti ń rọ fúndù àfa lọ́wọ́ ìka lè máa mú fóònù kó máa ṣe Snapchat lọ́wọ́. The next thing ẹ máa rí lórí internet tẹ̀lé ní ọyẹ bọ́ọ̀dù àrírí. alùbáríkà ṣẹlẹ̀ nu. Ẹ̀kọ́ nìyẹn. ẹ̀kọ́ nìyẹn. Ọlọ́run níjó burú fún yín. àmín. Lọ́dún yìí àwa parí iṣẹ́ yẹn. Ọjọ́ tá a bá wá parí ẹ̀ báyìí la máa ń ṣe collation àti àlàyé iye tá a jọ ṣe. Gbogbo platform tá a jọ ṣiṣẹ́ yẹn wọ́n ń wò wá lọ́wọ́ báyìí àwọn táwọn àlórí tọ́ni representative wọ́n wà ń bí. Lọ́dún yìí a sọ pé a máa ṣe 200 million Solatuz Zatiyah. Lẹ́ndín ìròyìn àkọ́kọ́ àti ìdùnnú tí mo kọ́kọ́ ní fún gbogbo wa ni pé àsàlátù wa ti pé. sallallahu alayhi wa sallam. Sórí mo yẹ sọ yẹn wọ́n jẹ́rìí rẹ̀ pé ó pé nù. Lẹ́yìn pé wá pé mo tún ní àǹfààní àti sọ fún yín pé àsàlátù wa ti lé. Sórí pé ńgbà tí mo lólé wọ́n tán náà àbí wọ́n tán náà padà. Ẹ yóò gbọ́ ànẹ́bí kó pọ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. Láàárín àsìkò tí ò wá ní pẹ́ a máa ṣàlàyé iye tí a ṣe àti bá a sì ṣe. We have representatives from United Kingdom here, from Abuja àwọn èèyàn fly wá báyìí, from Europe àwọn ará Amẹ́ríkà náà ti dé but ìdíkà síkejì ni ò jẹ́ wọ́n sí ní ìyá yẹn. Mo kọ́kọ́ jẹ́ kájọ ṣe Solatul Muktari ẹyọ kan fún gbogbo àwọn account coordinators yẹn all around the globe. Ta assign wọn fún pé alájọ lẹ́yìn máa jẹ́ o àmọ́ ẹ̀yin ṣe alájọ tẹ́ máa gbowó àsàlátù lẹ́ máa gbà. Wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn wọ́n ríṣẹ́ yẹn náà ṣe. Mo gbà á ládùúgbà lónìí Ọlọ́run á wọlá ayé orí tó ṣiṣẹ́ yẹn àní kò ní bàjẹ́ fún yín láyé yìí tẹ́ wá. àmín. Àrọ̀ yìí ṣiṣẹ́ tí wọ́n lé torí àwọn làwọn èèyàn máa send àkáǹtì fún àwọn náà dẹ̀ ń ṣe wọ́n deserve káàkiri wọn àbí wọ́n deserve ẹ̀. Ẹni tó jẹ́ àkáǹtì coordinator Amẹ́ríkà Alájà wa Mubashirat Nikki Blinken l'Amẹ́ríkà. Somebody say sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Àwọn náà ń ṣiṣẹ́ báwọn tó kù ṣe ń ṣiṣẹ́ l'Amẹ́ríkà. Á dẹ̀ fàyè kalẹ̀ àgbà àkáǹtì. Ẹni tó jẹ́ account coordinator wa
ní United Kingdom alájà wa Taufikat àwọn náà ṣe tiwọn. Mashallah. ní Naija platform alájà wa she is my daughter and everybody know pé òun ni ọmọ mi alájà wa Maryama Mrs. Akeju Mariam Sani Mashallah. àwọn wà lórí ìjókòó Mrs. Akeju ẹ dìde káwọn èèyàn rí yín. Sallallahu alayhi wa sallam. Then account coordinator Abuja platform Alaja Adejoke Saura Mashallah Nigeria yòówù àdébí kí ló ń lò rárá. Sallallahu alayhi wa sallam. Mashallah. Europe Alaja wa Sidikat àwọn ni wọ́n di ti àkáǹtì tìyẹn mú. Sallallahu alayhi wa sallam. Dubai UAE Alaja Maryam àwọn la gbéṣẹ́ yẹn fún. Sallallahu alayhi wa sallam. Canada agbé fún Malam Bashir Olomu. Sallallahu alayhi wa sallam. Bashir Olomu Canada. Platform Olotuku Cairo agbé fún Alaja Rashidat Abiola. Imam. Àkáǹtì àwọn imams. Àwa dà papọ̀ mọ́ àkáǹtì tẹnì kẹ́kẹ́ nù yín. Àdásọ̀rọ̀ oníkàlùkù lọ́nu yìí. Ẹni tó dẹ̀ kó àkáǹtì gbogbo ṣẹ́ni gbogbo àwọn ìmáàmù yìí. Tó kó. Ẹ kàn ń wò pé wọ́n wàṣọ ó ń fàyìn ni ó máa fàyìn. Sallallahu alayhi wa sallam. Yòǹbó ànábì. Sallallahu alayhi wa sallam. Ìtò ìṣẹ̀lẹ̀ yìí ti kọjá pé wọ́n rí ìkẹjẹ lásán. Sallallahu alayhi wa sallam. Wọ́n ń ṣàṣàlátù yòǹbó ànábì. Sallallahu alayhi wa sallam. Asalatu. Imam Tayyib. Ẹ bá yòǹbó ànábì fún wa. Sallallahu alayhi wa sallam. Àwọn ni account coordinator. Wallahi. Gbogbo àwọn imams lápapọ̀. Wallahi. Àwọn náà tún wá ní overall general account officer. Wallahi. Tẹ́kọ̀ọ́lẹ́tì gbogbo tìlú kọ̀ọ̀kan lápapọ̀. Gbogbo tìlú kọ̀ọ̀kan. Ẹ yòǹbó ànábì Muhammad. Imam Tayyib. Ó ní calculator ńlá. Lánàá ẹnìkan wọn bá mi sọ̀rọ̀ ó ní bàbá mo ní náà mi ò dá Imam Tayyib mọ́ ní Radisson o wọ́n ti fáyìn gan mo ní. Sallallahu alayhi wa sallam. Wallahi. Wa Maryam náà sọ bẹ́ẹ̀. Yòówù ànábì. Sallallahu alayhi wa sallam. Ọlọ́ máa fáyìn. Àbá mi ti fáyìn. Bẹ́ẹ̀ bá ti ń kásá látú ànábì lọ́wọ́ yóò mọ̀ ṣe kí ni. Yóò mọ̀ fáyìn ni. Sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn tí wọ́n ṣe account officers lápapọ̀ yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ àṣẹ Salatu Muktari ẹyọ kan fún wa. Wọ́n devote time ni wọ́n fi ṣiṣẹ́ yẹn fún wa. Ká ṣe bisimilayi kan Salatu Muktari ẹyọ kan fún gbogbo wọn lápapọ̀. Ọ̀nà wọn Ọlọ́run yóò dàrú láìlẹ̀. Àmín. Àrò ismi ilé dá ṣe. Ó yà àwọn ẹ̀rẹ́nu pé báwo ni mo ṣe ń rí count ní every week. Gbogbo àwọn account officer lukọ̀ọ̀kan wá ti gbàjọ ẹni tó gba ti AL-HUDA Alájà wa Aminat. Owó mosque gan dá àkáǹtì. Yòǹbó ànábì kí ló ń rà dá. Sallallahu alayhi wa sallam. Aminat. Ẹni tó gba ti non-platform members àwọn tí wọ́n sí lórí platform kankan. Mr. Sherif Ìdòwú Taylor. Yòǹbó ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Gbogbo àkáǹtì yẹn dẹ̀ ló balance. Ó balance. Wallahi. Ẹ máa wá gbọ́ bá àkáǹtì wa ṣe lọ. Mi má ti wá ń sáàsì. Àmọ́ platform tí àsàlátù tí ẹ pọ̀ jù lọ́dún. Sallallahu alayhi wa sallam. Al-Hariri. Àwọn èèyàn wí ní lọ́dún yìí. Tá a bá sọ tán afáwọn Al-Hariri bàbá wa alẹ́ lórí. Láti next year àti ní the cup. Yòǹbó ànábì. Sallallahu alayhi wa sallam. Ẹnìkan wá sọ pé ṣó ní award tẹ máa fún àwọn tó bá ṣe é tó pọ̀ jù. Mo ní a kì í fún wọn láwọ́d tẹ́lẹ̀. Àmọ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí. Bá a ṣe sọ yìí lọ́dún eléyìí. Lágbára Ọlọ́run. Lónìí. Yòǹbó ànábì kí ló ń rọrùn rárá. Sallallahu alayhi wa sallam. Ọyẹ àmọ́ gbọ́. Iṣẹ́ yẹn pọ̀ o. Mo fi záàtù Ọlọ́run búra. 200 million Solatuz Zatiyah
gbogbo àwọn tẹ́ ń wò lórí ìjókòó yìí ó di omi ó di ẹ̀jẹ̀ àwí lọ sùn àwí jí àwíjí kò sí ẹni tí ò ní sùn pẹ̀lú àsàlátù àwísí nàná. kò sẹ́ni tí ò ní jí ó wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. ó pọ̀ débi pé wàláhì àwọn èèyàn ṣẹ̀ sí ń wí lójú oorun àwísí nàná. sallallahu àsàlátù yẹn ò délé o the simplest and the smallest àsàlátù but the mighty the portable asalatu. allahumma salli ala muhammadin wa sallim. ní ọdún yìí the total wọlé bẹ́ẹ̀ sọ ma kọ́ wọlé náà ká kọ́ ẹ kọ́ fún wa lọ náà ká kọ́ lọ náà. yòówù anabi tí mo dùn dáadáa ẹ má pè rìsọ́ọ̀tì báyẹn bàbá. mò ń bọ̀ Masha Allah. àròyìnsì ni wọ́n kọ́kọ́ máa gbá ń já sí dáadáa. àròyìnsì. Masha Allah. lọ́dún yìí. ó yòówù anabi sallallahu alaihi wasallam. iye àsàlátù tí a ní a fẹ́ ṣe lọ́dún ìta proposed ó jẹ́ 200 million Solatuz Zatiyah. Allah. sallallahu alaihi wasallam. sallallahu alayhi wa sallam. òní yìí la parí rẹ̀ ọ̀fíṣíálì láàrin wa àsàlátù ṣe ń kọ́ntínú nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Allahu akbar. Sallallahu alaihi Sallallahu wasallam. Get it realized apàdé rẹ̀ apárí ẹ̀ lónìí ò sọ pé ò ní ṣe é mọ́ but èyí táwa ń ṣe tá a fi ń ṣe dùwáwù ẹ̀ lọ́dọọdún òun la parí ẹ̀ ní òní. ṣé ẹ wá rí gbogbo àsàlátù tá a ṣe all around the world. allahumma salli ala muhammad. ala Muhammad wa sallallahu sallam. alayhi wa sallam. allahumma salli ala muhammad wa sallim. ẹ yòówù ànábì. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam.